Make you look me well. If you love me, I will love you back. If you give me chance, I will give you chance. I give you your parole, I give you your package. I will love your parole, if you carry your value. I give you your parole, I give you your package. I think that you sleep, my baby, make you ginger me. If I make you look good, if you look a man, I will love you some good. They look so good for my mind, I will love to hand you. If I make you look good, I will love you some good. Sick of the look so good for my mind, I will love to hand you. Shocky, say Al-Qaeda, baby, that's it for me and Shocky, say Al-Qaeda, baby, that's it for me and Shocky, say Al-Qaeda, baby, that's it for me and Shocky, say Al-Qaeda, baby, that's it for me and nobody give me wine like this, I mean, I be money, I be Leon. I know they carry my side of the gun. But if you give me dance, you go chop deep. Baby girl, I'm a billions. Oh, yeah, give me chance, make you chop deep. I should do the fire. She said you come on fire. We are body big lamp on fire. Our body big lamp on fire. She said she don't want no Apala. She don't want no Apala. She need a real man like Montana. Oh, you thought that she could give me up. So give me another seat. Shocky, me say Al-Qaeda, baby, that's it for me. Shocky, me say Al-Qaeda, baby, that's it for me. Shocky, me say Al-Qaeda, baby, that's it for me. Yes. Ọ̀nà àtàlà tún gbà wọlé lónìí. Ọ̀nà ọ̀tọ̀ ni lórí ètò Ṣọ́wọ́nyá. Òní ni Friday. Adéwálé Ọlọ́lá, mo bọ̀ wá bá ẹ. Anything me, I'm down. So no time for Jones, let's flex. Oh shit, I fall, I wanna leave on the car. So oh my friend, see you to God. You make it, you know that she's Ẹ kú ojúmọ́, ẹ kú rọ̀lẹ́, ẹ káàsán, ẹ káàárọ̀ o. Lórí ètò Ṣọ́wọ́nyá la tún ti dé. Àwọn ẹni bí ẹni, àwọn èèyàn bí èèyàn. Mo tún ti pàdé yín lórí ètò. Ẹ káàbọ̀.
Adéwálé Ọlọ́lá kò yá bá ń wá sẹ́kítì ni o kò bá ń wá sẹ́kítì ọkùnrin Sangamora. That's me, that's me. You can beat it up. You want that right boy, you can get you home. You don't need my number, baby, get to work. You don't need my number, baby, get to work. Lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà àtọ́núnú àtàjẹ́ ìdí gbogbo yín mo kí ẹ kú àbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá òní lọ́jọ́ Friday o thank God it's Friday àtúntì ń bá lọ́nìí yẹn ẹ káàbọ̀ sórí ètò. Látòrí àkúgbè káwọn ṣákìtì bàbá. Ẹyọ ọmọ wọ́bẹ̀ wọ́bẹ̀, ẹyọ ọmọ wọ́bẹ̀ wọ́bẹ̀, gbogbo information mẹ́ṣà nínú rédíò díò nínú tẹ́lì, orí ẹ̀hún fa, ta ló ń fa, bọ́bọ̀ ta ló ń fa, ìlú bá dé, to get this money today, wọlé night and day, ìlú bá dé, ìṣirò dọ́lì nínú ìlànà gẹ̀dẹ̀ mọ́láyé, bóyá ṣáàkì ti bọ̀bọ̀, ó fẹ́ ra bẹ́ntì bọ̀bọ̀, ó fẹ́ ra Ferrari bọ̀bọ̀, láyé tó parí sí bọ̀bọ̀, bóyá ṣáàkì ti bọ̀bọ̀, ó fẹ́ ra bẹ́ntì bọ̀bọ̀, ó fẹ́ ra Ferrari bọ̀bọ̀, láyé tó parí sí bọ̀bọ̀, oníkà fún àwọn scrap yóò. Mo kí yín lọ́kùnrin mo kí yín lóbìnrin lẹ́ẹ̀kan sí. Aládé Monday ẹ mọ̀ mà kú àbọ̀ sórí ètò ẹ ṣé Adéwálé Ọlọ́lá láti UK ẹ kú ojoojúmọ́ o ẹ mọ̀ mà ṣeun ẹ ṣé adúpẹ́ Olúṣẹ́gun Adékọ́lá ẹ ṣé ẹ ṣeun adúpẹ́ Máyọ̀kún Òkúbóyè Mèyọ́ ẹ kú àbọ̀ ẹ ṣé gan ni o ọ̀nà mi Olúyẹmísí ẹ mọ̀mọ́ káàbọ̀ sórí ètò ẹ ṣeun Bísóyè Akin àríyìn o ẹ kú àbọ̀ sórí ètò wa ẹ kú àbọ̀ you are welcome Emmanuel Ọ̀háẹ́mẹ́sì ẹ ṣé gan ni o ẹ kú àbọ̀ Yínká Best òyìnbó olórin láti Ìbàdàn ní Nàìjíríà ẹ kú àbọ̀ àríyìn ẹ kú àbọ̀ Ṣódẹ̀ǹdé Ọpẹ́yẹmí ẹ káàbọ̀ sórí ètò Kàmí Sàtúyì ẹ ṣé ẹ káàbọ̀ Dámiláre Daniel Mákè ọmọ àṣepẹ́ ẹ káàbọ̀ sórí ètò Ibrahim Táíwò Bánúsọ ẹ ṣeun adúpẹ́ Níyì Ògúnmọ́kùn ẹ ṣé ẹ káàbọ̀ sórí ètò Ruth Ọláìdé Adéjùmọ̀ ẹ kàn káàbọ̀ sórí ètò ẹ pẹ̀lẹ́ ṣàlàáfíà ni Adéṣọlá Àjọbọ orí yín o ẹ káàbọ̀ Ryan Sharif ẹ kú àbọ̀ Ìyábọ̀dé Kẹ́mi Pópóọlá Ango Ìyálóde Kẹ́mi Pópóọlá Ango ẹ káàbọ̀ sórí ètò Ìyábọ̀ Àkànjí gbogbo yín la kí ẹ káàbọ̀ sórí ètò àṣẹbẹ̀rẹ̀ ètò náà ni o àṣẹmẹ́yẹ bọ̀ lápò ni ẹ káàbọ̀. Bóyá ṣáàkì ti bọ̀bọ̀, ó fẹ́ ra bẹ́ntì bọ̀bọ̀, ó fẹ́ ra Ferrari bọ̀bọ̀, láyé tó parí sí bọ̀bọ̀, bóyá ṣáàkì ti bọ̀bọ̀, ó fẹ́ ra bẹ́ntì bọ̀bọ̀, ó fẹ́ ra Ferrari bọ̀bọ̀, láyé tó parí sí bọ̀bọ̀. Ọmọ Gravit, ọmọ
gbàgbàgbàgbà beat wọ́n bá beat wọ́n lé nílé wọ́n bá beat ọmọ gbà beat ọmọ gbàgbàgbàgbà beat wọ́n bá beat wọ́n lé nílé wọ́n bá beat. Tọ́ni ká fọ́ mi wá dá àwọn tèmi lọ́jọ́ dá àwọn tèmi lọ́jọ́ gbé. Adéwálé Ọlọ́lá mo ṣe máa fèsì sí gbogbo yànyán ọ̀rọ̀ tó sọ ní o. Orò ń sọ̀kò wọ́n ju òkò padà sí ẹ ṣùgbọ́n ká máa bẹ́tò lọ báyìí ná. Yes, Ọlámídé náà ló tún máa wọlé ó ní wò ó yá jó bí dádì wò ó. Rejoice Dennis, you welcome to the show. I can see you. Welcome, God bless you. Ryan Sharif. Ìyájọ́dé Kẹ́mi Kúpọ̀ọ́lá, Ìyábọ̀ Àkànjí, ẹ̀kú àbọ̀ lórí ètò. Tolú Orùkù Ọ̀ṣọ́bùkọ́lá, ìyàwó pírẹ́sídẹ̀ǹtì ẹgbẹ́ ọmọ Òbòkun Ìjẹ̀ṣà, Washington, Baltimore chapter, ẹ mọ̀mọ́ káàbọ̀ lórí ètò àríyìn. Yẹ́bísí Olúfádé, ẹ káàbọ̀ ẹ kú ojoojúmọ́. Ẹ káàbọ̀ sórí ètò ṣẹ́ wọ́n yá. Thank God it is Friday. Òpin ọ̀sẹ̀ la wà. Ó yá. Johnson Àjàlá ẹ màmá káàbọ̀ sórí ètò. Tọ́lá Orùkù Ọ̀ṣọ́bùkọ́lá ẹ ṣé gan ni o. Àríyìn ẹ ṣé àkúṣẹ́ ẹ pẹ̀lẹ́ ṣé wọ́n yá mà ẹ bá kí wa bá. Olúrẹ̀mí Ọlákúnlé Tẹjúmọ́lá ẹ kú àbọ̀ sórí ètò. Mo rí yín ṣàlàáfíà lẹ́wà. Shakira, Shakiti, life is simple like a greedy. She says she like to pick it, Shabadidi, she be pro to Wakamiki. She tell me, baby, Shalagidi, I want to play your kakakiki. It's Young John, the wicked producer. Bakalat, let's go. Bẹ́ẹ̀ bá ṣe ń wọlé sórí ètò, ẹ máa bá wa tẹ share button. Ẹ máa share ẹ̀ fún àwọn èèyàn yín ẹ jọ̀ọ́. Ẹ tẹ share button. Ẹ ṣé ẹ máa share ẹ̀. God bless you. Bakalat lélẹ́yìí P-Square. And when I finish, you don't know, say me. As you did the delay, to prove my love, you must chop my money. Cause my bank alerts like again, my checking on the bank. Bàbá wa àgbà, ẹgbẹ́ Joseph Àpáta, ẹ
mà káàbọ̀ sórí ètò àríyìn ẹ káàbọ̀ sà. àwọn ọmọ mi náà kọ́ màmá kọ́ mi on my cell phone. ẹ bá wa kí wọ́n o. Lẹ́kan Ògúns mo rí yín ẹ káàbọ̀ sórí ètò. Adéníkè Ajíbádé Abọ́díṣàdé aya Tóyìn Star ẹ kú àbọ̀ sórí ètò ṣọwọ́ yá. Lónìí ó máa látọ̀bọ́gí Cynthia Wise yé welcome to the show ẹ kú àbọ̀ lórí ètò bẹ́ẹ̀ ṣe ń wò wá lórí Samisayo Agboola bẹ́ẹ̀ ni ẹ máa check wa ní Dayo Agbo Media Diamond tàbí lórí Dayo Agboola Radio TV yes ẹ máa check wa bẹ́ẹ̀ Elúfadéjì Èlíjà Olúṣẹ́gun pátọ̀ wa ẹ mọ̀ kú àbọ̀ sórí ètò. Pastor Elijah ọba ayọ̀ àwọn ti CAC wọlé rí kàn ó mà mà tọ́jọ́ mẹ́ta ṣáláàfíà lẹ́wà ẹ̀kúṣẹ́ ọlọ́run ṣe ẹ̀dẹ̀ gbúrò wọn ní nàìjà orí ètò ṣọwọ́ yálà wà orí ọjọ́ Friday ọjọ́ kẹsàn-án oṣù kẹta ọdún 2018 ó máa lé. ọmọ akínú bẹ́ wọlé ó ní Sisi Maria olóògbé alẹ́ ní fisqua ọmọ akín gbọ́ ọmọ akín lélẹ́yìí ó ní Sisi Maria. ó ta lẹ́nu. ẹ̀rọ̀ra máa gbọ́ kẹ́ máa wù wá ojú òpó wa ti ṣí o ẹ lè pè wá wọlé kẹ́ ẹ bá wa sọ̀rọ̀ lórí ètò ẹ̀yin tí ẹ bá tó wá jẹ́ pé outside America lẹ ti ń pè ẹ fi +1 sí phone number tí mo fẹ́ pè yìí 443 410 2427 ẹ pè wá lórí ètò ẹ̀jẹ̀ àjọ dá sétò yìí. Sisi Maria, baby lover.
àríyìn lánàá ló ti rí yín lónìí ẹ màmá ṣéhùn ẹ kú àbọ̀ sórí ètò mo ní tí n bá ti rí yín inú mi á dùn ara mi ayá gágá ọmọ akínlélẹ́ yìí ó ní Sisi Maria lórí ètò Ṣọ́wọ́nyá thank God it is Friday Sisi Maria òtúndà. Why give me science? My girl sweeter than sugar. Tell me the person what they want you. Call me go, Mr. Lover. Number 9 when they strike like a thunder. Bend it over, pull it over. No the whistle, no the whistle. Think you do what you mean? Baby Maria, think you do what you mean? I just want to. Rose Muoki ẹ kú àbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá lẹ́tọ̀ ilé tó ń lọ lọ́wọ́ bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ bá wa hit share button ẹ bá wa share ẹ̀ fáwọn èèyàn yín ẹ share lórí péjì yín ẹ káàbọ̀ sórí ètò Rose Muoki welcome to the show. Qdot Alágbe olóhùn wọlé pẹ̀lú Ìbàdàn ní mo wà Qdot Alágbe ọlá òṣèbí kan Rótìmí accredited musicologist ẹ̀rí ìpọ̀ ó kọjá bẹ́ẹ̀ bóò ni ṣé o wà pa ẹkú Ìbàdàn báwo ni gbogbo ẹ ṣe. bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ máa tẹ share button ẹ bá wa máa share rẹ̀ Ọláńlé Rájí ẹ mọ̀mọ́ káàbọ̀ sórí ètò ṣàlàáfíà ni ẹ kú àbọ̀ sórí ètò. ẹ ṣé gan ni o pẹ̀lú àtìlẹyìn yín náà ni àtọ́lá Ọlọ́run ẹ ṣé God bless you ṣe ẹ ṣe àgbádùn wa ìgbádùn tí yín níṣẹ́ ti wà SCB Kari Mr. Rasheed Destiny Group Home welcome to the show I can see you this is Qdot Alágbe lórí Ìbàdàn ní mo wà. owó làbí títí láyọ̀ mo mà rí yín ẹ kú àbọ̀ sórí ètò Yínká Kéjì Adébáyọ̀ gbogbo yín mo kí padà ẹ káàbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ má bá wa share rẹ̀ ẹ máa pàdé wa láti ọjọ́ Monday to Friday láago kan American time níbí aago méje tó bá jẹ́ Nigeria time ní aago mẹ́fà tó bá jẹ́ UK time ẹ máa pàdé wa lórí ètò Ṣọ́wọ́nyá Monday to Friday àjọ máa gbádùn ara wa tó ẹ kú àbọ̀. Na 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 na
gbà lẹ́nu kíbọ̀ ẹnu kíndọ̀ tí bá ti gbà lẹ́nu ẹ̀ wíṣíkì ló máa bá agbójú wọlé. wíṣíkì ó yá wọlé eléyìí tó pè lójú ẹlẹ́gbà ó sọ̀tẹ̀ lójú ẹlẹ́gbà tó bá ti gbọ́ lọ́wọ́ wíṣíkì ojú ẹlẹ́gbà. Yínká Kéjì Adébáyọ̀ orí yín o ẹ káàbọ̀ sórí ètò ẹbí ní sàmọ́lé ẹ màmá kú àbọ̀ sórí ètò Wizkid lélẹ́yìí lójú ẹlẹ́gbà ẹ káàbọ̀ sórí ètò Olúṣẹ́gun Ògúnṣọlá bàbá ọlọ́kọ̀ ọ̀lẹ̀ ẹ kú àbọ̀ sórí ètò bóò ni mọ́mì wa ń kọ́ ẹ pẹ̀lẹ́ sà ẹ káàbọ̀ sórí ètò. ẹ ṣé pọ̀sà Mr. Olúṣẹ́gun Ògúnṣọlá ẹ ṣé gan ni God bless you ṣọwọ́ yá. lórí ètò wa lónìí kí n tó bẹ̀rẹ̀ sí ní mú ìtàtà nílòdì wá mo fẹ́ ká kọ́ gbórin àwọn ọmọdé yìí náà ni ká tó wá padà sáwọn evergreen song yes Yẹmí Aládé ó yàgbá lẹ́nu ẹ̀ ó ní tó o bá fẹ́ mi o gbúdọ̀ bá Miss Ferrari tó o bá nífẹ̀ẹ́ mi o gbúdọ̀ ra Ferrari fún mi tó o bá nífẹ̀ẹ́ mi o gbúdọ̀ ṣí supermarket fún mi tó o bá nífẹ̀ẹ́ mi o gbúdọ̀ raṣọ tó dáa fún mi ó ní ọbẹ̀ tó dùn owó ló pa á bọ́ tó o bá lówó o lè fọ́mọ́ géun tá a bá ti gbẹ́ mo rin eré tán a wà bọ́ sórí ètò gan-an ní rẹpẹtẹ aago kan ti kọjá ìṣẹ́jú mọ́kànlélógójì 141 Yẹmí Aládé bá wà dá sọ́rọ̀ yìí if you love me you go buy me Ferrari. Olúbùnmiláyọ̀ Olúbùnmilówó ayé ọlọ́lá ẹ mọ̀mọ́ fún ètò ẹ káàbọ̀ sórí ètò àwọn tí mẹ́rin ń kọ́ ṣọwọ́ yá ń gbọ́ ṣé irú ọ̀rọ̀ yìí ló sọ fún Adéwálé Ọlọ́lá kẹ́ ẹ tó ṣègbéyàwó ó eré yìí
Yẹmí Aládé ó ní tó bá fẹ́ràn mi wàá bá mi ní Ferrari, tó bá fẹ́ mi wàá ṣí supermarket, tó bá fẹ́ mi wàá kọ́lé fún mi, ṣé bẹ́ẹ̀ ni ń gbọ́. Diamond tó sanwó mi ẹ ṣé o, àwa náà kọ́ ọba Elédùmarè ni. Ìbéèrè tí mo béèrè ni wípé arábìnrin yìí ó ní tọkọ ọ̀bára Ferrari fóun kò lè fẹ́ òun. Statistic tá a gbọ́ ni pé 7.2 billion èèyàn ló wà nílé ayé lọ́wọ́lọ́wọ́ báyìí. Wọ́n ní ọkùnrin is 2.2 billion. Báwo obìnrin 5 billion. Ayé àtijọ́ àwọn ọkùnrin máa ń níyàwó 6, 8, 12, 20. Ṣùgbọ́n ayé ìsìn aya kan ọkọ kan ni. Àwọn tó láya gan wọ́n fẹ́ sá kúrò ńbẹ̀. Ṣó wá yẹ kóbìnrin kan ó máa sọ wípé ó dìgbà tó bá ra lé fóun kóun tó fẹ́. Yẹmí Aládé lọ́rẹ̀ẹ́ dúró. Àṣàyà oríka ni ẹsẹ̀ kìíní. Ó ní yóò ṣe ní ìgbà náà obìnrin méje yóò mọ dìmọ́ ọkùnrin kan. Àwọn fúnra wọn náà máa sanwó ẹ̀. Ó ṣá prápra. Èmi máa ń ṣeré ni o, ẹ má mi yẹn ṣèbínú o. Ó sí é ni o, òun tó fẹ́ ń tiẹ̀ nìyẹn. Afẹ́kọ́ sórí ètò báyìí, afẹ́kọ́ sọ́gbà ní ètò. Ẹbí sísá òbé, ẹ bá ń gbà lẹ́nu ọmọdébìnrin, ẹ̀jẹ̀ akọrin àgbà. Àti bọ́ sórí ètò lódìdí báyìí. Tó fẹ́ kú pẹ̀lú ẹ̀ o. Ọwọ́ ẹni tó ti sọnù ń kọ́. Ọláwùyí Ṣọlá Michael ẹ kú àbọ̀ ṣìnà orí ètò náà lẹ bọ́ sí. Ṣọwọ́ ń yá láti Dayagbola rédíò TV lójoojúmọ́ ọjọ́ ajé sí ọjọ́ ẹtì Monday to Friday. Ẹ máa bá wa pàdé lórí ètò yìí láago kan. Àti kọ́ lọ́gbà mi ètò Ebenezer Obey ó ní ẹni tó rí nǹkan he tó fẹ́ kú pẹ̀lú ẹ̀. Ọwọ́ ẹni tó ti sọnù ń kọ́. Àgbájọ wọn mà ní. Wọ́n ló pẹ́rù dórí àwọn ọmọ wa ẹ má jẹ́ kán taraka. Bọ̀dé Àkádírì àmọ̀mọ̀ rí yín ẹ káàbọ̀ sórí ètò. Ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ máa bá wa share ẹ̀ báwọn èèyàn yín. Ẹ share lórí péjì yín yes láti Dayagbola rédíò TV náà ni o. Ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti download application wa ẹ lọ download ẹ̀ Dayagbola rédíò ní lọ́fẹ̀ẹ́ ní lórí Google app. Ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí. Kápẹ́rà kọ̀ọ̀kan lórí. Ojú tẹ́lẹ̀gàn lágbára bá mi ẹ̀ṣẹ̀ mi àṣẹ. Ọgbà kan ò pé jò. Obìnrin fojú kòrò á gbé. Ẹ jẹ́ kójú yín là kẹwàá rí i pé fẹ́ẹ́fẹ́ tó fẹ́. Káyọ̀dé Samuel ẹ mọ̀mọ̀ kú iṣẹ́ Olúwa ẹ káàbọ̀ sórí ètò àkàsíyù. Kingsley Ogunde Evangelist Kingsley Ogunde olórin gbajúgbajà l'Amẹ́ríkà ní Canada
káàkiri àgbáyé ẹ káàbọ̀ sórí ètò today na today Oyèkúnlé Kẹ́mi mo rí yín o ẹ káàbọ̀ sórí ètò lọ́wọ́lọ́wọ́ báyìí Ebenezer Obey ló ń jábọ́. àwọn ọmọ wa ẹ má jẹ́ kó taraka. ènìyàn rí o kò máa sẹ́dá tó mọ̀lá níṣẹ́ láyé yìí ẹ̀dá kan jọ lẹ́yìn nìyí. òní la rí Yárábì ló mọ̀lá yíyí láyé yí ẹ̀dá tán lẹ́yìn ni ìtàn wa tá a mú wá lónìí ó ní ohunkóhun tó ń bá ṣe ó ṣe é lẹ́ẹ̀dínra rẹ ni o àti Lulu Jackson ọmọ akátá láti Atlanta, Georgia. Auntie Lulu Jackson, how are you? I can see you, I can feel you. How you doing? This is Dayo Agbola, yes. Right from Dayo Agbola Radio TV. Welcome to the show. Hey, Olùṣọ́ àgùntàn, Pastor Dare Akíngbadé. Ẹ kú àbọ̀ sórí ètò. Bẹ́ẹ̀ bá ṣe ń wo orí ètò, ẹ bá máa share ẹ jọ̀ọ́. Ẹ jẹ́ káwọn èèyàn rí ìtàn kékeré tá a fẹ́ sọ fún wa lónìí. Tọmọdé tàgbà la fẹ́ kó gbọ́. Lọ́mọdé lóbìnrin la fẹ́ kó gbọ́ ọmọ parí ọlá prince òyìnbó olórin ní UK ẹ kú àbọ̀ sórí ètò bó ṣe ń kọrin náà ń tẹ piano ẹ kú àbọ̀ ẹ bá wa share lórí wọ́ọ̀lù ní ẹ ṣé. àwọn ọmọ wa ẹ má jẹ́ kó taraka. ènìyàn rí o kò máa ṣẹ́dá tó mọ́ra ìṣẹ̀lẹ̀ ayẹyẹ ẹ̀dá kan jọ lẹ́yìn ni. ká parapọ̀ káròyìn. bójú tẹ́lẹ̀ gan lágbára bá mi ẹ̀ṣẹ̀ mi àṣẹ. mo ní ohunkóhun tó bá ṣe ó ṣe é lẹ́ẹ̀dínra rẹ ohunkóhun tó bá ṣe ó ṣe é lẹ́ẹ̀dínra rẹ ni o. ẹ jẹ́ kójú yín là. ọba kan ń bẹ láyé àtijọ́ Ọládèndé orí òkè ẹ kú àbọ̀ sórí ètò Fọláṣadé Ọlọ́runfẹ́mi mo mà rí yín ẹ kú àbọ̀ I welcome you mo recognize yín o mi ò lè fojú pa yín rẹ́ ẹ káàbọ̀ sórí ètò. wọ́n ló pẹ̀lú torí àwọn ọmọ wa ẹ má jẹ́ kó taraka. níláàrí o kò máa ṣẹ́jà tó mọ́ra ìṣẹ̀lẹ̀ ayẹyẹ ẹ̀dá kan jọ lẹ́yìn ni. mo ní kábíyèsí yìí ó ní àwọn ọmọ iṣẹ́ tó pọ̀ àwọn ẹrú àwọn ìránṣẹ́kùnrin ìránṣẹ́bìnrin ó ní wọn lóríṣiríṣi ẹ sì mọ̀ pé láyé àtijọ́ iṣẹ́ oko làwọn èèyàn fi máa ń gbéra wọn lárugẹ òun lòwò tó pọ̀ òun lòwò táwọn èèyàn ń ṣe iṣẹ́ oko. ìlú mojúbà o ibà mi ṣe o ibà o àgbààgbà ìlú mojúbà o gbogbo yín mojúbà o ibà mi ṣe o
aládé olúwaṣeun ẹ káàbọ̀ sórí ètò mo rí yín o bọ́lájí olúkáyọ̀dé ẹ màmá kú àbọ̀ fẹ́ràn mi pọ̀ fẹ́ràn mi òyìnbó onípiano onígìtá oníkítà ẹ màmá káàbọ̀ sórí ètò lónìí a gbádùn ara wa tó. ọmọdé ìlú mojúbà o yẹ ó kí bà mí ṣe o ìgbà o. ọmọdé ìlú mojúbà o kí bà mí ṣe o ìgbà o. ẹ mọ̀ wò pé ẹ ti gbọ́ orin lẹ́nu olórin kan rí ṣínà ló kọ́ ń gbà yẹn inú àwo yìí náà ló ti yọ́ ń gbà yẹn inú àwo yìí ló ti yọ́ ó ní àgbààgbà eléré mojúbà o ẹjọ́ yẹ ní ìbá ni mo ṣe yes inú àwo yìí ló ti yọ́ àwọn evergreen àwo yẹn rèé Chief Ebenezer Obey Fábíyì Chief Commander Bàbá Mílíkì. ọkùnrin ìlú mojúbà o kí bà mí ṣe o ìgbà o. ọkùnrin ìlú mojúbà o kí bà mí ṣe o ìgbà o. obìnrin ìlú mojúbà o yẹ ó kí bà mí ṣe o ìgbà yẹ o. gbígbà tí mo bá gbà á lẹ́nu Ebenezer Obey kò sẹ́ni mo máa gbé fún náà ju Dr. Victor Ọláìyá ó ní láfíà wé láwà ní láfíà wé láwà ní ìgbádùn ló ń jẹ́ bẹ́ẹ̀ ìgbádùn láfíà wé láwà ní ṣe mọ̀ páwọn kan wà tó fi wọ́n jẹ Minister of Enjoyment yes ó wà ní Abia State Minister of Enjoyment Victor Ọláìyá ẹ bá wa dá sí i. Yes, sir. Like this, like that, like this, like that, like you, like this. Yeah, shake their waist, shake their ass, shake their waist, shake up, shake up, shake up. Yeah. Ẹjẹ́ tí ẹgbọ́rọ̀ mi ìjà ló dé lórí jòwé, ìyàwó jowú ó kẹrù lọ. láfíàwé láwà ní. Ìyàwó jowú ó kẹrù lọ. láfíàwé láwà ní. Ìjà ló dé lórí jòwé. láfíàwé láwà ní. Ìjà ló dé lórí jòwé. láfíàwé láwà ní. Tówótówó ojú tí roko àràmọ̀ wó mọ́ ojú tí wọ́n ẹ̀kọ́ pé kó yín máa dùn wọ́n. láfíàwé láwà ní. Ẹ̀kọ́ pé kó yín máa dùn wọ́n. láfíàwé láwà ní. Ìyàwó jowú ó kẹrù lọ. láfíàwé. láfíà wé láwà ní Ìjà ló dé lórí jòwé. Dr. Victor Ọláìyá bàbá oní trumpet. Afẹ́rúgbójú ọ̀gẹ̀dẹ̀ kú fọmọrọ́pò orí burúkú kì í ṣe tàwa. láfíàwé láwà ní. Orí burúkú kì í ṣe tẹ̀yìn. láfíàwé láwà ní. Ìjà ló dé lórí jòwé. láfíàwé láwà ní. Ìyàwó jowú ó kẹrù lọ. láfíàwé láwà ní. Ẹ̀kọ́ pé kó yín máa dùn wọ́n. láfíàwé láwà ní. Yes, sir. Like this, like that, like this. Shake your waist, shake your ass, shake your waist. láfíàwé Take it, boy. láwà ní. ẹ má jẹ́ àjọ gbàgbé ìtàn tí mò ń sọ lọ o. mo ní ọba yìí jẹ́ ọba olókìkí kan tó ní ìránṣẹ́ àtọmọṣẹ́ tó pọ̀.
ó wá ṣe lọ́jọ́ ọjọ́ kan ọba ìwà ara ilẹ̀ ó tó sáré oko bí 40 ẹ̀yin tẹ́ bá mọ̀ tán pé sáré oko acres ni gbógidi Yorùbá ó ralẹ̀ yóò pọ̀ Victor Láyà ẹ jẹ́ kí a kè dá ìlú bá wọn dá sí náà. ẹlẹ́lẹ́tù rẹ̀ ẹ sọ ní fọmọ rẹ̀ bọ́ rẹ̀. ojú ọ̀run dúró orí mi ọmọ ayé tuntun. bàbá aládùúrà lélẹ́yìí akédáìró bàbá aládùúrà. Ìjẹ̀ṣà ní bàbá ń sọ yẹn arúgbó náà. ọmọdé jẹ ẹkú kọ́lé fi ìrókò yọrí ẹ̀ dé ìjẹ̀bú ìgbòho ọmọ awúrẹ́ tó àjẹ pánú. ẹ̀rẹ̀kẹ̀ dùn rẹ̀. àwọn ni a fi abọ́ rẹ̀ ẹlẹ́lẹ́ ẹlẹ́sọ́ ní fọmọ́ bọ́ rẹ̀ ẹlẹ́lẹ́ ọ̀sọ́ ní fọmọ́ bọ́ rẹ̀ ẹlẹ́lẹ́ ọ̀bìbọ̀sùn 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 apọ̀nrẹ́ pọ̀nù ẹlẹ́lẹ́ bàbá aládùá akédáìró mo fẹ́ kí bàbá ìkọrin tán ni àwọn olè ayé ìgbà àwọn ìjú ìṣẹ́jú kan lọ ìṣẹ́jú méjì tó bá ti tẹ́ wá sí ìwà wọlé wà á máa sọ ìtàn yẹn lọ. Wàsíù ó yá. Here comes your boom shakata system with my main man, Ram1, Ismail. Olúmídé Kókà mo màmá rí yín ẹ kú àbọ̀ sórí ètò aago 2 kọjá ìṣẹ́jú kan ṣọwọ́ yálètò tó ń lọ lọ́wọ́ Kwam 1 kí n Wàsíù Àyìndé Marshal 1 òun ló ń bá wa gbé lọ́wọ́ ó ní lẹ́gẹ̀sì lélẹ́yìí o. bí Wàsíù ṣe ń ba lọ lábẹ́nú ẹ̀jẹ̀ ara máa bá bọ̀ bẹ́ẹ̀ ẹ̀ ń bá bà lọ ló bá kú. mo ní ó ṣe lọ́jọ́ kan kábíyèsí yìí ó wá pé gbogbo ìlú jọ ó ní wọ́n lọ bóun ṣoko tó bá ti lọ́la kọ́lọ́kọ́ mọ́kọ́ káládà ó má dá ó ní jígà ó mú jígà ó ní pọ̀npọ́n ó gbé ẹ̀ ń bá lápẹ̀rẹ̀ kó gbé ohunkóhun tí kálukú bá ní kàn gbé dání láti lọ bóun ṣokẹ́ oko
ìyá àjàrà òtítọ́ ẹ tún káàbọ̀ sórí ètò bọ́mọ̀ rí yín ẹ kú àbọ̀ sórí ètò. ọjọ́ tàwí alágàdámágàdá aládàmádá ọlọ́kọ́mọ́kọ́ alápẹ̀rẹ̀gbápẹ̀rẹ̀ odòkú ọba kálukú ṣokoṣokoṣokoṣoko wọ́n ṣẹ́kó wọ́n kọbè wọ́n wúgi wọ́n lárẹ̀ wọ́n ṣe ogbó ẹ̀ ọba ní ká pàdé láàfin òun o kálukú wa ọba gbogbo wọn ló ń jẹ wọ́n jẹ wọ́n yó ọba nìkan mọ relé wọn. gbogbo wọn wù iṣu ta àgbàdo ní ọmọ ànàmọ́ fọ́lẹ̀ kìkìkìkì ilá so jìbìnì ata náà so ọ̀pọ̀ ọdún yín tẹ́ mọ̀ pé àwùsá máa ń so bí okùn ni àwùsá so lọ́jọ́ yìí ilẹ̀kọ́ náà ti ń wa àwùsá ẹ̀pà tẹ́ máa ń jẹun ilẹ̀ náà ti ń wà á ọba ní kíkálukú ó tún wá ó pe gbogbo olùjọ léègé ó tún ní ká tún wá kán gbé abọ́ kán má dá kán mú gbogbo tó fi máa ṣẹ́kó kán pàdé láàfin wọ́n rèé èmi rèé. mo ní ohunkóhun tó bá ṣe oore tó ṣe fẹ́nìkan ò mọ̀ gbé ohun tó bá ṣe lónìí fẹ́nikẹ́ni ó ṣe lẹ́dìrà rẹ ni o. kábíyèsí yìí ó tún pe àwọn aráàlú padà ó ní kán gbé abọ́ wá kán gbé ṣẹ̀kẹ̀rẹ̀ wá kán gbé apẹ̀rẹ̀ wá kán màdá wá kán mọ́kọ́ wá wọ́n tún lọ ṣiṣẹ́ wọ́n lọ kórè oko wá sílé ọba ìwọ kọ́ yìí èmi kọ́ yìí ojú bẹ̀rẹ̀ sí ní ro àwọn kan inú àwọn kan bẹ̀rẹ̀ sí ní dùn àwọn kan bẹ̀rẹ̀ sí ní kùn ẹ mọ̀ bẹ́ẹ̀ nìkan kan ṣe máa ń kùn tó bá ní kó wá ṣe nǹkan ní community o mọ̀ bẹ́ẹ̀ nìkan kan ṣe máa ń kùn tó bá ní kó wá ṣe nǹkan fún ìyàn náà bí kálukú ṣe bẹ̀rẹ̀ sí ní kùn nìyẹn àwọn kan inú wọn dùn láti ṣe àwọn kan ojú ro wọn àwọn kan ní àwọn òṣìṣẹ́ sí lára ń di o àwọn ń lọ bí iṣẹ́ àwọn ṣe ohun tó bá ṣe lónìí ọ̀rọ̀ tán ní lọ́la ṣùgbọ́n sí pé ohun tó bá ṣe fẹ́ ní ẹlẹ́ni òṣèlè ìdíra rẹ ni bó ṣe búburú ni bó ṣe ní rere ni òṣèlè ìdíra rẹ.
Yẹmí ẹ káàbọ̀ sórí ètò mo màmá rí yín ẹ kú àbọ̀ sórí ètò bẹ́ẹ̀ bá ṣe ń wọlé yẹn ẹ máa bá wa tẹ share button Ṣófisílẹ̀ Olúṣèyí Adébísí ẹ káàbọ̀ sórí ètò àwọn tèmi láti Nàìjíríà ẹ mọ̀mọ̀ kú àbọ̀ sórí ètò bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ máa bá mi share ẹ máa tẹ share button káwọn èèyàn ó lè máa rí ẹ ṣe Wàsíù ló ń kọrin lọ́wọ́ Legacy. Olúṣèyí Adébísí mo kí yín káàbọ̀ olórí Abímbọ́lá Ọ̀ṣúndùn bó mọ̀ wá rí yín good afternoon ẹ ṣe é ṣẹ̀wà ẹ kú gbádùn ẹ káàbọ̀ sórí ètò wa thank God it is Friday òní ọjọ́ Friday lónìí weekend bẹ̀rẹ̀ ní pẹ́rẹ́wú ẹ máa bá wa share ẹ̀ bẹ́ẹ̀ bá ṣe ń wọlé. Grace Mọ́remí ẹ káàbọ̀ sórí ètò borí yín ẹ kú àbọ̀ ṣàlàáfíà lẹ́wà ẹ bá wa share lórí péjì bẹ́ẹ̀ ṣe ń wọlé yẹn o Grace Mọ́remí ẹ káàbọ̀ logologo mango sí o thank you Ṣófisílẹ̀ Olúṣèyí Adébísí my brother thank you God bless you yes the Lord is in control ṣe ṣàwọn ìjọ ìwà. Olúbùnmi kíkẹ́ lọ́mọ Adédìran Adébógun ìlẹ̀pà ṣáńdì tó ti dọ̀rọ̀ bọ̀ àyà wọn ní mọ̀ta ọmọ káàbọ̀ sórí ètò bóòní Tennessee àwọn tí wàá Tennessee musicologist olóhùn agogo ó tọ́jú mẹ́jọ bóòní ọmọ ńkọ́ baálé yín ńkọ́ ẹ káàbọ̀ sórí ètò ṣọwọ́ yálẹ̀tò tó ń lọ lọ́wọ́ bẹ́ẹ̀ bá ṣe ń wọlé yẹn ẹ máa bá wa share rẹ̀ ó ga jù ìgbádùn ńlá ni iṣẹ́ tiwa nìgbádùn ti yín ọdún ẹ bá ti yọjú sí bọ́tímọ̀ ẹ jẹ́ àríyìn lórí ètò aago wa ó sì wà nípè ojú òpó ti ṣí ẹ lè pè wá wọlé kẹ́ ẹ kí wa kẹ́ ẹ bá a sọ̀rọ̀ lórí ètò ẹ ṣé thank you. Ṣófisílẹ̀ Olúṣọlá Adébísí thank you.
Brian Victor Marvins. Brian Victor Marvins, I can see you. Welcome to the show. Yes. Ṣọwọ́ yálé tó tó ń lọ lọ́wọ́. Legacy là ń play lọ́wọ́. Legacy. Ẹ jọ̀wọ́ ọjọ́ tó bá ti parí. Ẹ lọ sórí YouTube. Tẹ́pù Dayọ̀ Agbọ́lá síbẹ̀ lórí YouTube. Ẹ wo àwọn fídíò wa, ẹ jọ̀ọ́ ẹ like ẹ kẹ́ ẹ subscribe ẹ. Ẹ like ẹ kẹ́ ẹ subscribe ẹ lórí YouTube Dayọ̀ Agbọ́lá. Ẹ wo àwọn fídíò wa, ẹ tẹ like kẹ́ ẹ subscribe fún ẹ ṣé. Lẹ́nu Wàsíù Àyìndé àbúrò ọ̀sẹ̀ lẹ́nu o characteristics of Nare. Adéwálé Ọlọ́lá jíjú ẹ kárí ẹ. Adémi ni ayé Adéwálé jíjú ẹ kárí ẹ. Olúbùnmi kíkẹ́ lọ́mọ Ọdẹ́dìran Adébógun jíjú ẹ kárí ẹ. Wàsíù ní kí afẹ́fẹ́ lòmí wọlé ìrẹ́lọ́pẹ́. Sàní Adéwọlé Wàsíù fẹ́ ń gbẹ́ lòmí wọlé ijó tí wọ́n lára oje. Sàní Adé rèé ó ní Olúwa ló pè mí ló yàn mí wá let them say. Ibo la mú tàǹdé òjé bó ní ọba èyí wá tún pé àwọn aráàlú lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ní kúkúrú ní gíga ní sísanra ní títírín ó bá ní kán tún máa bọ̀ láàfin o kán gbé gbá dání kán gbá wò dání kán gbá pẹ̀rẹ̀ kán má dá kán mọ́ kọ́ kán mú jígà kán mú ṣọ̀bìrì ó náà wọ́n fẹ́ lọ ágẹ́sì oko wọ́n fẹ́ lọ kí náà pè náà wọ́n fẹ́ lọ jèrè kán láyé lóko wálé. Àwọn kan ojú bẹ̀rẹ̀ sí ní ro wọ́n Ọpẹ́yẹmí Olówódé orúkọ eléyìí kọjá àbíkáfù Ọpẹ́yẹmí Olówódé ẹ káàbọ̀ sórí ètò Babafẹ́mi Oyèlẹ́yẹ mo mọ̀ rí yín ẹ kú àbọ̀ ẹ kú àbọ̀. Adétutù Adélàwá mo recognize presence yín o ẹ káàbọ̀ sórí ètò àwọn ọmọ ńkọ́ dádì wa náà ńkọ́ ẹ kú àbọ̀ sórí ètò kábíyèsí bá tún pé àwọn aráàlú ó ní kán wá lọ kéré oko wálé mo sọ fún yín pé àwọn kan bẹ̀rẹ̀ sí ní kùn àwọn kan bẹ̀rẹ̀ sí ní tojọ́ èmi ti gbọ́ ohùn Olúwa tó wí pé. arákùnrin o ìyẹn nínú ọgbà àjàrà Olúwa rẹ̀ kò sí nínú àkọọ́lẹ̀. tí n bá gbà lẹ́nu Sàní Adé náà ní gbé fún merciful God yóò kọ́ tó tí n bá gbà lẹ́nu Sàní náà mo gbé fún mo ní mi ò fẹ́ máa play ogun àwọn orin tán torí àsìkò wa ọ̀pọ̀ mọ́ ìṣẹ́jú 13 la ní sí sópin ètò yìí.
tó ṣoore fún mi ṣoore fún ẹ tó ṣoore lójoojúmọ́. Ọba tó wọ́n ti kà lẹ́yìn. Adúró pọ̀lìpọ̀lì lẹ́yìn aṣòwòtọ́. Kò jẹ́ romi ibi rárá. lẹ́yìn Sàní Adé mo gbé fọmọdékùnrin Kiss Daniel yóò bá wa dá sí i. Bàbá Fẹ́mi Oyèlẹ́yẹ mo rí yín o, mo rí yín lórí ọ̀nà kejì ẹ ṣé, thank you for joining us. lọ́jọ́ yìí ọba ní ká pàdé láàfin kan wá lọ kéré oko wálé, àwọn kan gbá pẹ̀rẹ̀, àwọn kan gbọ́kọ́, àwọn kan gbá dá, àwọn kan mú ogbó tó wù wọ́n. ọba ní bọ́n ṣe ń lọ yìí ó ní ẹnìkọ̀ọ̀kan gbúdọ̀ méṣù ọ̀pọ̀ òun gbé nǹkan kan wálé, kò sẹ́ni tó gbúdọ̀ wá lọ́wọ́ òfo. báwo ìyá tó ṣe bẹ̀rẹ̀ sí ní kun lélẹ́yìí kí ló dé, ṣé tipátipá ni wọn ìjọba ló jọba láwọn lórí ni, kí ló dé, kí ni gbá kí làwọn ìgbódò gbàdà. ọmọ aráyé ohun tó bá ṣe òṣèlẹ̀ fúnra rẹ̀. wọ́n dóko lóòótọ́ báwọn kan ṣe ṣiṣẹ́ kárakára làwọn kan lọ bẹ̀rẹ̀ sí tójọ́ orí kábíyèsí òun ó tẹ̀ wá sọ gbogbo adẹ́rú ṣe bó lẹ́rú ó nígbà ẹrú ó lọ́gbọ̀n ìwọ̀fà ó tún wáyé jẹ́ wà ló tún wá ránṣẹ́. èmi ò mọ̀ láyé gbóyún o, káró wí lèmi mọ̀ mú wà, ẹ mọ̀ nǹkan tó pè káró wí. àwọn abọ́ kékeré tí ó jù báyìí káró wí pé mo sáà ṣe o kẹ́nu ẹlẹ́gàn òkú ò lára mi. ẹlòmíì fọ́ọ̀kì fọ́ọ̀kì ló mú wá tó wá fi ń roko, ẹlòmíì lè lọ mú bread knife nígbà yàtí ló mú kankan wá pé kọ́ máa ń sọ pé mi ò ṣiṣẹ́. ohun tó bá ṣe lónìí ò ṣe lẹ̀ dára rẹ, ẹ tó bá ràn lọ́wọ́ lónìí ó ràn lọ́wọ́ fúnra rẹ ni o. Akínkàbọ̀ lẹ́ẹ̀kan sí Cynthia Adigwe, welcome to the show. I can see you, I recognize your presence, thank you. Adéníyì Adélékè ẹ kú àbọ̀ sórí ètò, you are welcome.
Síjúwọlá Adébólú láti San Antonio ẹ káàbọ̀ sórí ètò àríyìn o àrẹ̀kọ̀gá bẹ̀rẹ̀ sí yín ṣálẹ̀ àbí àlẹ́ wà ẹ ṣé God bless you. látẹnu òbé látẹnu sàní sẹ́nu sàní ẹ ti rí yẹn sí. Obìnrin fojú dòwe kò wá gbé. Ẹ̀kìlọ̀ fọ́mọdé kó má rìn ní gbàdọ̀. Ṣítì tòní ohun tó o bá ṣe fẹ́nikẹ́ni ó ṣe lẹ́ẹ̀dẹ́ra rẹ ni bó jẹ́ rere ló bá ṣe wàá bá wájú bó sì jẹ́ búburú náà ló ṣe wàá bá wájú oore tó o ṣe fẹ́nikẹ́ni kò mọ̀mọ́ gbé wàá bá wájú. mo ní ìgbà tó bá ní káwọn ará bí yìí kí wọ́n lọ kórè òkú wálé àwọn kan gbé agada ńlá tó tóbi àwọn kan gbé apẹ̀rẹ̀ ńlá àwọn kan mọ́kọ́ àwọn kan má dá àwọn kan mú ṣíbí lásán àwọn kan mú fọ́ọ̀kì bẹ́ẹ̀ làwọn kan mú bread knife wọ́n wò pé ọba yìí tiẹ̀ ti pọ̀ jù ṣe bó lẹ́rú ó lọ́mọ ọ̀dọ̀ ó ṣe wájà wọn ló ń yọ lẹ́nu báwọn kan ṣe ń ṣẹ́ko táwọn kan ń dulẹ̀ táwọn kan ń wú ẹ̀pà táwọn kan ń káwùsà táwọn kan ń kóbì làwọn kan ń lòdù ẹ̀ sínú apẹ̀rẹ̀ làwọn kan ń lòdù ẹ̀ sínú pákó tó ti kàn àwọn kan ń lòdù ẹ̀ sínú gbá kódà àwọn míì ń lòdù ẹ̀ sínú kòkò ibẹ̀ làwọn kan ti ń tojọ́ ẹjọ́ làwọn ń tò aago méjì ó kọjá ìṣẹ́jú márùndínlọ́gbọ̀n lọ́dọ̀ wa ń bí o 2:25 ẹ̀yin ará Naija lọ́wọ́lọ́wọ́ báyìí láti Maryland sí Naija ìṣẹ́jú wákàtí mẹ́fà la fi yàtọ̀ síra wa ṣùgbọ́n láàrin bí ọ̀sẹ̀ méjì sísìn ó máa kù wákàtí márùn-ún nílẹ̀ Nàìjíríà wọ́n á ní wọ́n yíwọ́ agogo ìgbà mo dá Amẹ́ríkà wọn kí wọ́n yí owó agogo wọ́n máa yí síwájú wọ́n máa yí sẹ́yìn àrìnjìnà láàrá bukẹ́ ọ̀kẹ́rẹ́ àwọn ará bí yìí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ wọn Abdulsalam Suliat Bọ́láńlé ẹ̀mọ̀mọ̀ tún kú àbọ̀ sórí ètò màmá wípé ẹ̀ ń bomi ìṣẹ́wọ́ bóúnjẹ ẹ̀ ń borí ọ̀fẹ́ ó bá dùà ẹ̀ káàbọ̀ sórí ètò ṣọwọ́ ń yálé tó thank God it is Friday ó tún di Monday kẹ́ tó pàdé wa lórí ètò yìí ṣùgbọ́n ẹ pàdé wa níjọ́ Sunday láago 7 lórí ètò early praise òbé ẹ bá a dá sọ́rọ̀ yìí òbé ó yá. Èkó ilá ó para ẹ̀ lọ́wọ́ ọ̀bẹ ilá tó ti gbó ló ń jẹ́ bẹ́ẹ̀ ilá tó ti gbó tó wá fẹ́ gbọ́yà ó ti gbó pọn àjùnú ó para ẹ̀ lọ́wọ́ ọ̀bẹ
yèrèpè wá ń kọ́ ẹ mọ yèrèpè yèrèpè àbá nǹkan jẹ́ tó bá ti fẹ́ lọ jáwé yèrèpè wá wò pé mọ́jú ó dà sí mi lára ewé tó wà lẹ́gbẹ̀ẹ́ kan wá pílẹ̀ òun náà sọ pé wèrèpè gba rẹ̀ ó gbági oko. Abdulsalam Suliat Bọ́láńlé mo ní mo kí yín káàbọ̀ mo dúpẹ́ ọlá bọ́lárin àbẹ mo màmá rí yín ẹ kú àbọ̀ sórí ètò amúlùdùn talking drama Mísàgíire ẹ káàbọ̀ sórí ètò ọjọ́ kan mò ń gbé yín bọ̀ lórí ètò kẹ́ ẹ wá sọ fún wa bíṣu ṣe kún bọ́bẹ̀ ṣe kún lórí ètò bẹ́ẹ̀ ṣe onílù tẹ́ ẹ di talking drama ẹ máa wá sọ fún wa bí ẹ káàbọ̀ sórí ètò wọ́n enjoy yín sẹ́yìn náà enjoy wa ẹ káàbọ̀. ìṣẹ́jú gángan tó lání kétò parí níwọ̀nba ìṣẹ́jú tó kù yìí mo ní àwọn èèyàn yìí nígbà tó ń dóko àwọn tó máa tojọ́ tọ́mẹjọ́ tó wọ́n ń tojọ́ wọn àwọn tó ń mọ kó ṣán wọ́n ń ṣan àwọn tó ń bèbè kọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́ àwọn tó ń mọ àgbàdo ya wọ́n bẹ̀rẹ̀ sí ní ya àwọn tó ń mọ ṣúwú wọ́n bẹ̀rẹ̀ sí ní wu. mo ní ọba yìí sọ fún wọn ó ní ẹnikẹ́ni kò gbúdọ̀ wálé láì jẹ́ pé ó mú kankan bọ̀ eléyìí ló ní àwọn èèyàn lára pé nígbà bá ṣoko tán táyé àgbàdo gbó tó yọ ọmọ tẹ̀síńdámọ̀ rú wálé Felix Ige Ògúnmọ́lá coordinator Dayo Agboola fans club odò ọ̀nà Ìbàdàn ẹ̀wọ̀n máa kó àbọ̀ sórí ètò 2:30 lẹ́wọlé a ti bẹ̀rẹ̀ ètò láti wákàtí kan àbọ̀ kò sí wàhálà ẹ lọ sórí YouTube ẹ máa bá ń bẹ̀ date by date láfi sí ẹ̀yẹ́yẹ́ àti táìpù Dayo Agboola ẹ bá wa láìkí ẹ̀ kẹ́ẹ̀dẹ̀ subscribe bákan náà ẹ lọ sórí application wa Dayo Agboola radio ẹ máa bá gbogbo ẹ̀ ń bẹ̀. ó tó àsìkò fún wọn láti máa lọlé ẹlòmíì ṣé mo sọ fún yín pé ẹlòmíì mú ṣíbí dání ẹlòmíì mú fọ́ọ̀kì dání àwọn kan gbá pẹ̀rẹ̀ àwọn kan kan pákó tán kó ṣu sí tán kó ànàmọ́ sí tán kó ẹ̀gẹ́ sí lóríṣiríṣi àwọn tán mú ṣíbí dání ẹlòmíì lọ fi mú ẹ̀pà kan wóró ẹ̀pà kan pé alice ọbaṣà ní kámú kankan wá ni ẹlòmíì lọ mú fọ́ọ̀kì ẹ̀ ó fi gún iṣu tó ti gé ó kàn fi mú dání báyìí ó fi mú dání ọ̀bẹ bread knife táwọn ẹlòmíì mú dání wọ́n kàn fi gé ara àgbàdo kan náà fi gbé tó báyìí àwọn kan wọ́n gbé apẹ̀rẹ̀ wọ́n rù sí pé ọba lóníkà ṣe lè wá ẹ̀gẹ́ àṣẹ wọ́n ru apẹ̀rẹ̀ ẹ̀yìn ọ̀rùn wọn bẹ̀rẹ̀ kan àwọn kan wọ́n ru oríṣiríṣi àwọn èèyàn gbé èmi kọ́ yìí ẹ̀yin kọ́ yìí kí ló ṣẹlẹ̀ nígbà tó ń dà fi ọba. mo fẹ́ kó wà níbẹ̀ nínú níta òtítọ́ tó bá ti rí bó tán. Ẹ̀pọ̀ ìlà ó bára rẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ ìrètí bàrà rẹ̀ máa kí ó bọ́. Pastor Dúródọlá Olúdàbọ́lá ẹ káàbọ̀ again o ẹ ṣe tẹ̀túnjọ ẹ wa God bless you ẹ kú ojoojúmọ́ báwo ni ministry ẹ ṣeun
àwọn èèyàn yìí wọ́n bá gbéra ó di ilé ọba o wọ́n bá kó ẹrù délé ọba wọ́n fẹ́ máa dájọ́ ọba ní kọ́ máa dájọ́ kí wọ́n dúró bẹ́ẹ̀ kálukú gbé ẹrù ẹ̀ síwájú ẹ̀ àwọn tó mú síbí dání wọ́n tún ṣakọ wọ́n fakọ sí àwọn tó gbé apẹ̀rẹ̀ ńlá wọ́n gbé lẹ̀ wọ́n jókòó ọ̀run wọ́n ti fẹ́ mí àwọn tó kan pákó tó fi gbé wọ́n gbé lẹ̀ wọ́n yà èmi jókòó lérí ẹ̀ ọba bọ́ síta ó ní mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin èèyàn ìlú mo dúpẹ́ pé bí bá ti ní kẹ́ ẹ ṣe nǹkan ẹ̀ ṣe èyí tó o bá ṣe lónìí o ṣe fúnra rẹ ni èyí tó o ṣe lónìí o ṣe fúnra rẹ ni ìwọ tó o bá ti ń ṣe rere tẹ́lẹ̀ mọ́mọ́ dáwọ́ rere ṣe dúró ìwọ tó bá lè pé ìkà ló ń ṣe tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ sí ṣe rere ọba bá ní ẹrù tí kálukú gbé kó máa gbé lọlé ẹ̀ òun ló ní èmi kọ́ ìwọ kọ́ yìí àwọn kan wà tó pé àwọn gan náà wúṣu ṣùgbọ́n gbàtà ń bọ̀ wọ́n kàn rọra mú iṣu kékeré kan dání ni pé mo è wúṣu tó pàdé wa máa rúṣu káwọn míì náà rù ú wọn rí nǹkan mú lọlé o àwọn oníṣíbí tọ́bi ṣíbí mẹ́pà kan ṣoṣo ẹ̀pà kan ṣoṣo náà mú lọ lọ́wọ́ ní àìjá pé ọba ní rárá kò sẹ́ni tó gbúdọ̀ bẹ́nikẹ́ni pé ohun tó bá gbé wá ti tiẹ̀ ni mo láwọn kan wọ́n mú nǹkan wá tó pè ní káró wí ìwọ tó yẹ pé bóyá fún ẹṣẹ́ kó ṣe ni tọ́jà rí pé mo ṣe wàá ṣe báṣabàṣa wàá ṣe báṣabàṣa tó yẹ pé inú ẹ tó níṣẹ́ gan ò ní dùn wò ó bá ń bẹ̀ o wàá bẹ̀rù ẹ̀ ń bòde olè ò ní gbé tètè yí padà ní lọ́jọ́ tó ń wí yìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló di iṣu lọlé ló di àgbàdo lọlé ló di ẹ̀gẹ́ ló di kòkó ló di obì ló di awùsá ló di ẹ̀pà ló di ànàmọ́ ló di lọlé ibẹ̀ làwọn kan wọ́n ti rí ohunkóhun mú lọlé o torí pé wọ́n ti ròyìn pé ọba làwọn fẹ́ ṣe fún ẹgbọ́n nǹkan tó bèé sọ iṣẹ́ ọwọ́ mi á tó mi jẹ. iṣẹ́ ọwọ́ mi ò á tó mi jẹ o. ọba tó pèsè fẹ́ tó tún pèsè fẹ́ yẹ. iṣẹ́ ọwọ́ mi ò á tó mi jẹ o. àṣeyẹ lọ́lọ́pọ̀ ń ṣe pé ìbàrẹ̀ bàbá ń mọ́. iṣẹ́ ọwọ́ mi ò á tó mi jẹ o. àyíká àyíká ń ṣe. èèyàn mélòó ló lè ṣàmì àdúrà pé ṣé ọwọ́ òun kó tó ń jẹ èmi ń ṣàmì ẹ̀ o iṣẹ́ ọwọ́ mi kó tó mi jẹ ìwọ ń kọ́ ṣeṣe ọwọ́ ẹ̀ dẹ́ lójú ṣé ò fẹ́nu ẹ bá tèèyàn jẹ́ ẹni tó yẹ kó tú ayé rẹ̀ ṣe ṣé ò fẹ́nu ẹ bàjẹ́ ẹni tó yẹ kó ríre níbì kan ṣé ò lọ purọ́ ọmọ lẹ́yìn ẹni tó yẹ kó ṣoríire ṣé ò lọ dènà dé ara ṣé ọwọ́ rẹ nìyẹn ṣó lè tó ọ jẹ iṣẹ́ ọwọ́ mi á tó mi jẹ iṣẹ́ ọwọ́ mi á tó mi jẹ ohun tó o bá ṣe lónìí o ṣe lẹ̀dẹ́ra rẹ ni o gẹ́gẹ́ bọ́ba yìí ṣe sọ bẹ́ẹ̀ náà ni ọlọ́run rán kálukú wa wá sílé ayé pé kó o ṣe ohun tó o bá ṣe ẹ̀san ń bọ̀ ẹ̀san ń bọ̀ yorùbá ní ẹ̀san á ké ẹ̀san á ké ohun tó o bá ṣe láyé ròyìn àṣélẹ̀ làdé bábá Kẹ́mi Adéjùmọ̀ ẹ mọ̀mọ̀ káàbọ̀ sórí ètò a ti ń gbìyànjú àti máa round up lẹ́wọlé ẹ ń bóre ọ̀fẹ́ ó bóúnjẹ o ẹ ń bóre ọ̀fẹ́ ó bá dúrà ẹ ń bómi ìṣẹ́wọ́ ó bóúnjẹ miss anything ẹ lọ sórí Dayọ̀ Agbọ́lá ní YouTube ẹ máa bá ọgbẹ́ ńbẹ̀ lórí page again ẹ tún lọ síbẹ̀ after the program wọ́n máa replay ẹ̀ back iṣẹ́ owó wa tó wá jẹ ọ̀rọ̀ tá a mú wá lónìí nìyẹn o tó bá fún ẹ níṣẹ́ láti ṣe tó o bá lè ṣe é sọ fẹ́ni tó níṣẹ́ pé mi ò lè ṣe é má ṣe bó kàn ṣe wù ọ́ kó o ṣe níṣekúṣe torí pé o mọ̀ bóyá ara ẹ ló ń ṣẹlẹ̀ fún o mọ̀ bóyá ara ẹ ló ń ṣẹlẹ̀ fún àbúrò mi kan lánàá lórí ètò ìtẹ́ bá rántí ó lè ṣe àwọn iṣẹ́ kan 20 years ago a ti fi sin àwọn ènìyàn mo sọ fún lánàá mo lè mi rèé lamẹ́ríkà òun náà wà London Ìbàdàn láti ṣiṣẹ́ nínú ọdún kan tó bá wà lọ́ba ó ti dá ọ lóore tó bá ti ṣe nǹkan tó máa ṣe ẹ̀sẹ̀ ń bọ̀ lọ́jọ́ iwájú àdá tó mú ṣẹ́ṣẹ́ kò lè ṣẹ́kọ̀ọ́ fúnra ẹ̀ èèyàn ló ṣàtọ́kù fún. àdó mú ṣọṣọ kò lè ṣàtọ̀ fúnra rẹ̀ ènìyàn ló lè ṣàtọ̀kù fún.
eléyìí la máa fèyí ṣe lọ a ti wà ń bí láti wákàtí kan àbọ̀ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ẹjọ́ ìwà lónìí o ilẹ̀kùn ó kọjá bìkíáfù ó ṣẹlẹ̀ kẹjọ mo bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ yín nìkọ̀ọ̀kan ẹ̀yin tí ń bá dárúkọ yín ẹ jọ̀ọ́ ẹ tẹ orúkọ yín lójú screen ọ̀rẹ́ mi ọ̀wọ́n Felix Ige Ògúnmọ́lá and Dayo Agboola and fans are with you ẹ̀yin tí ń bá dárúkọ yín ẹ kọ síbẹ̀ pé lágbájá báyìí wà lórí show wọ́n bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ Felix Ògúnmọ́lá ọ̀rẹ́ mi pàtàkì láti Ìbàdàn coordinator Dayo Agboola fans lódò ọ̀nà nìbàdàn ẹ màmá ṣe tẹ́ ẹgbẹ́ wa lórí ètò lónìí o àdúpẹ́ aládé Monday ẹ ṣeun o àdúpẹ́ aládé Monday ẹ ṣe adéwálé ọlọ́lá ọ̀rẹ́ mi láti UK màmá ní ọmọ arigidi tó lágídí ìlú ààrẹ ọ̀nà kakanfò ló ti wá owó olóògùn kankan ẹnu ló ní ẹnu ó bùyànjú kan mí lọ pínpín ọ̀rẹ́ mi ó dá o ẹ kú múra bẹ́ẹ̀dẹ̀ tá a máa ṣe lọ́ọ̀dì 18 yes lọ́ọ̀dì 18 of this month ọ̀dì 18 ni ìrọ̀ ọ̀dì 18 kọ́ o on the 28th wọ́n send sí mi lẹ́yìn mi ò mọ̀ mi ò rántí déètì mọ́ bóyá àwọn pé ó 8 kankan Olúṣẹ́gun Adékọ́lá ẹ màmá ṣeun àdúpẹ́ Máyọ̀kún Òkúbóyè mẹ́yọ̀ ẹ ṣeun àdúpẹ́ jẹjọ́ ìwà o ọ̀nà mi ọmọ ìyá tó relé lọ́jọ́ sí àmúra àsìkò Nàìjíríà Nàìjíríà ń pàlejò àmúbọ̀ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ Ìbàdàn náà láti fà á ọ̀nà mi mo mọ̀ pé gbogbo òtẹ́ẹ̀ tó wà ń bàdàn lẹ́sìn máa búùkù sílẹ̀ yes gbogbo wa lẹ́ wà ń bẹ́ẹ̀ ẹ ṣe Bísóyè Akin ẹ màmá ṣe òun àdúpẹ́ Emmanuel Ọ̀háìmẹ́sì àdúpẹ́ jẹjọ́ ìwà Yínká Bẹ́ẹ̀sì òyìnbó olórin láti Ìbàdàn àdúpẹ́ lọ́wọ́ yín o Ṣódẹ̀ǹdé Ọpẹ́yẹmí ẹ màmá ṣe òun Kànmí Sam Túyì àwọ̀ mi lórí Facebook ẹ màmá ṣe àdúpẹ́ Dámiláre Daniel Màkè ọmọ àchípè bóòní ẹ ṣe àdúpẹ́ Ibrahim Táíwò Bánúsọ ẹ ṣeun níyì Ògúnmọ́kùn àdúpẹ́ Ruth Ọládé Adéjùmọ̀ ẹ ṣeun Adéṣọlá Àjọbọ àdúpẹ́ Ryan Sharif ẹ ṣeun Ìyálóde Kẹ́mi Pópóọlá ń wò ó àdúpẹ́ Ìyábọ̀ Àkànjí ẹ ṣeun Rejoice Dennis àdúpẹ́ Tọ́lá Orúkú Ọ̀ṣọ́bùkọ́lá ẹ ṣeun Yẹ́misí Olúfádé àdúpẹ́ Jọ́sìn Àjàlá ẹ ṣeun Olúrẹ̀mí Ọlákúnlé Tẹjúmọ́lá àdúpẹ́ Joseph Àpáta ẹ màmá ṣeun Lẹ́kàn Ògúns àdúpẹ́ Adénìkẹ́ Ajíbádé Abóríṣàdé ẹ ṣeun Cynthia Wise àdúpẹ́ Elúfadéjù Elijah Olúṣẹ́gun ẹ ṣeun Ṣèyí Akínbínú àdúpẹ́ o Rose Muoki ẹ ṣeun Ọlá Òṣèbìkan Rótìmí àdúpẹ́ Bọ́láńlé Rájí ẹ ṣeun Owó Labí Títílayọ̀ àdúpẹ́ o Yínká Kéjì Adébáyọ̀ ẹ ṣeun Ẹ̀bínísà Ọmọlé àdúpẹ́ Olúṣẹ́gun Ògúnṣọlá ẹ ṣeun Adémi ni àdúpẹ́ Ọláwùyí Ṣọlá Michael ẹ mọ̀ ṣeun Bọ̀dé Àkádírì àdúpẹ́ Káyọ̀dé Samuel ẹ ṣeun Kingsley Ògúndé àdúpẹ́ Oyèkúnlé Kẹ́mi ẹ ṣeun àti Lulu Jackson àdúpẹ́ Dáre Akíngbadé ẹ mọ̀ ṣeun Ọmọparíọlá Prince àdúpẹ́ Ọládẹ̀dé Oríòkè ẹ ṣeun Fọláṣadé Ọlọ́runfẹ́mi àdúpẹ́ Aládé Olúwaṣeun ẹ ṣeun Bọ́lájí Olúkáyọ̀dé àdúpẹ́ o Fọ̀fẹ́rànmi ẹ màrà ṣeun Olúmídé Kókà àdúpẹ́ Ìyá Àjàrà Òtítọ́ ẹ ṣeun Yẹmí àdúpẹ́ o Ṣọ́fisílẹ̀ Olúṣèyí Adébísí ẹ ṣeun Olórí Abímbọ́lá Ọ̀ṣúndùn àdúpẹ́ Grace Márèmí ẹ mà ṣeun Olúbùnmi Kíkẹ́lọmọ Adépọ̀gùn àdúpẹ́ Brown Victor Mary ẹ ṣeun Ọpẹ́yẹmí Olówódé àdúpẹ́ Babáfẹ́mi Oyèlẹ́yẹ ẹ ṣeun Adétutù Adélànwá àdúpẹ́ Cynthia Adékúé ẹ ṣeun Adédìyí Adélékè àdúpẹ́ Ṣíjúwọlá Adébọ́lù ẹ ṣeun Absalam Sùlíà Bọ́láńlé àdúpẹ́ Mọ́dúpẹ́ Ọlá Bọ́lárìn àbẹ ẹ ṣeun Amúlùdùn Tọkídọ́mà àdúpẹ́ Felix Ige Ògúnmọ́lá ẹ ṣeun Lódọlá Olúdàmọ́lá àdúpẹ́ o Kẹ́mi Adéjùmọ̀ ẹ ṣeun gbogbo yín ni mo kí mo lólódì rẹ nìkan gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ ìwà lórí ètò yìí
yálà ẹ wà ń bẹ̀ báyìí ni àbẹ́ ẹ ti kúrò yálà ẹ tó tún wa wò ní lẹ́yìn ètò yìí ẹ màmá ṣeun Èdùmàrè ò ní pa náà fẹ́ o ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wa ò ní dì láyọ̀ la máa bára wa lójoojúmọ́ ẹ máa kàn sí wa lórí Amaka Eunice you are just joining us. Well, thank you for joining us. Check back for the replay of this program. Go to Dayo Agbola on YouTube. You will see all our programs there. Listen to them, like them, and subscribe for us. Ẹ ṣé gan ni o. Àdúrà yìí mo fẹ́ ká fi parí ẹ̀.